Yorùbá nation wọ́n ti pín sí méjì. Àwọn kan wọ́n ní Onítìrí ìyàwó Abíọ́lá kan tó ló fẹ́ Títí Onítìrí àbí somebody mi ò do. Then the second one àwọn kan follow Kintoyoe àti Sunday Igboho àwọn lọ́jọ́ wà ní the same caucus. Àwọn kan wà ní caucus. So this lady now is saying pé àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká ṣera wa lọ́kàn. Ẹ wo ọ̀rọ̀ Yorùbá nation tá à ń gbàdúrà pé ká lè wà lómìnira ara wa. A ti pín sọ́nà méjì. A ti ń tẹ̀lé ẹni àkọ́kọ́, a ti ń tẹ̀lé ẹni kejì. Àwa pín Yorùbá nation tó yẹ kájọ fìmọ̀ ṣọ̀kan, káwa Yorùbá kájọ fìmọ̀ ṣọ̀kan, kájọ fi gba nǹkan tá nídìí tó lè fi dìrọ̀rùn fún wa. Ẹ wá gbọ́ nǹkan tí wọ́n sọ nínú fídíò nípa ọ̀rọ̀ àwa Yorùbá. Nígbà tí mọ̀ wọ ò ṣọ̀kan, ẹ jẹ́ kájọ fìmọ̀ wa ṣọ̀kan, ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa, ẹ̀yin ẹ̀gbọ́n wa, ẹ̀yin àbúrò wa. Ẹ jẹ́ kí mọ̀ wa kó ṣe kíni, kó jẹ́ ọ̀kan. Ẹ wá gbọ́ nǹkan tí wọ́n sọ nínú fídíò yìí. Àwọn tí wọ́n ń jà fún ìjàngbara Yorùbá, àwọn náà ń pè ní Yorùbá agitators. Tí a dẹ̀ believe pé Sunday Igboho àti bàbá Kintoyoe ni wọ́n head wọn. I know this Yoruba agitation has been for a very long time, but it came to light really when Sunday Igboho tó lọ jà ní Ìgàngán tí ó dẹ̀ di pé ó di hero. Long story short, Sunday was arrested. Sunday Igboho, àwọn kan máa ń pè ní Sunday Dagboru, but Sunday Igboho là á mọ̀ sí because ó ṣe dáadáa fúnlẹ̀ Yorùbá. Wọ́n gbé Sunday Igboho ó di èrò Kútọ̀nù. Is in house arrest as we speak in Kútọ̀nù. So mo kàn rí pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí I don't really want to talk about them because naturally any platform tó bá ti ń ṣe èpè mi ò kí ń lọ bẹ̀. Èpè ò ní jà yín, kò ní jà àwọn ọmọ yín, àwọn Nigerians, because àwọn ti believe àwọn ò sí ní Naija mọ́. Tépétépé tí èpè ńlá tèpè ńlá. Tinubu kíní kan máa ṣe ní tọmọtọmọ. Yar'Adua kíní kan máa ṣe tọmọtọmọ. Tèmi kíní tọmọtọmọ tó kí ló le tó yìí. Èpè ńlá lórí platforms where we can come together. Let's bring out our agitation. Let's bring out our pains. Kò sẹ́ni tí ò mọ̀ pé Nàìjíríà ò work. Kò sẹ́ni tí ò mọ̀ pé àwọn ajẹgúdújẹrá pọ̀ ní Nàìjíríà. Kò sẹ́ni tí ò mọ̀ pé àwọn ìka ẹ̀dá wọ́n pọ̀ ní Nàìjíríà. Greedy leaders. Why can't we come out and speak about the ills of the society and how to go about it? What can we do as citizens to support ourselves even if the government are not doing anything? But instead, kẹjáde kẹsọ plans yín lórí Yorùbá nation tẹ́ plan. Nǹkan tẹ́ fẹ́ ṣe, báwo lẹ ṣe fẹ́ ṣe? Ẹ máa bẹ̀rẹ̀ pé yín ní ìjà ní lọ́tùn lósì. Láti ìgbà tí Sunday Igboho tó wá ti wá mú, ọ̀rọ̀ owó ló wá dìjà lẹ̀ láàrin wọn. Níjọ́ wo ó ṣe jẹ́ gbogbo nǹkan tó bá ti kọ̀ǹgọ̀ Yorùbá tiwa ló máa ń yàtọ̀. Do you know how long the Biafrans have been fighting for this self-declaration and self-killer man? Do you know how long they have been fighting for it? Tí ó jẹ́ pé ní àárín àwọn ọmọ Ìgbò owó ńláńlá ló fi exchange ọwọ́. Ẹ mọ̀ àwọn ọmọ Ìgbò náà, ọmọ ṣẹ̀ṣẹ̀ ni wọ́n. Ẹ̀yin mọ owó tí wọ́n ń lò láti fi ṣe àwọn pé wọ́n ń gbébọn wọlé, wọ́n ń ṣe gbogbo ẹ̀. Ẹ mọ iye owó tí Ìgbò ń lò. Àárín ara wọn dẹ̀ lọ ti ń da. Ẹ̀yin wá dá owó kékeré kan. Platform gbogbo wọn àti fi kó owó jẹ ni. Because you can see it now vividly that tí wọ́n bá ti jà ń sìn, each one wọ́n máa tún àṣírí ara wọn. Ṣèbí wọn náà gbowó, ṣèbí èmi náà gbowó, ṣèbí wọn náà gbowó. So it's all about our pocket. Nǹkan tí à ń bú àwọn aṣíwájú fún òun lèyí náà tún ṣe. Just on platforms like this. Nǹkan tẹ́ ń condemn àwọn leaders yín sí, greediness yẹn ẹ̀yin náà tún ṣe. Ìjà yìí pọ̀ bọ̀ mi ò eléyìí tí mo wá rí tí ó jẹ́ pé ó really touch me was this woman I saw, because man
Me and one for real. I don't, because anywhere Thomas or Alufasha, I don't watch it. I don't watch Alufasha because it doesn't do me anything. You know, you can relax with some of them if you if you are one of because I do tell people, go to any platform that you want to go, but just be careful. So that you don't do it. Mo rí woman yìí tó jẹ́ òun náà jẹ́ Yorùbá agitator. Wọ́n ti ṣe ní Sunday kú sọnù èyí tí Sunday ṣe ó yẹ kí n ṣe fídíò fún ni orúkọ tó yẹ kí n fún ó yẹ kó ju bẹ́ẹ̀ yẹn lọ. Nítorí ló ń gbé yes bó ṣe rí nìyẹn ṣé mo sì ṣe program màrú ò lẹ́sìn rí ẹ̀ tí rí eégún gangan tí ẹ bá wá rí eégún gangan tí mo tẹ pín sọ̀rọ̀ ọ̀rọ̀ Sunday Igboho ó deserve 100%. Èmi sì ní proof ẹ̀ lọ́wọ́ 500,000 mo sẹ́ni sí ìyàwó Sunday Igboho mo ní proof ẹ̀ lọ́wọ́ tí mo lè proof ẹ̀ everybody. Yorùbá. Yes. Yorùbá ló burú jù. I'm telling you. Mo ní proof ẹ̀ lọ́wọ́. Yorùbá ló burú. Pẹ̀lú bẹ́ẹ̀ nìyẹn ṣe lo orúkọ Sunday Igboho láti máa fi ṣẹ́gbẹ̀ fún mi. Ǹjẹ́ nínú gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń bú mo dúpẹ́ orí ti rí. Ǹjẹ́ nínú proof yẹn ní ọwọ́ kéèyàn gbójú ẹ̀ síta báyìí. Wọ́n lè sọ pé Mọ́mí Dúpẹ́ ló ní kí n wá bú ẹ o. Mọ́mí Dúpẹ́ orí ti rí ló rán mi sí ẹ pé kí n gbé ẹ ṣépè o. Ló ní kí n gbé ọmọ ẹ ṣépè. Ǹjẹ́ ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ àtàkì mọ̀mọ́ yìí ta ló ní proof ẹ̀ lọ́wọ́ nínú gbogbo yín? So all of you now, wọ́n ti Yorùbá nation wọ́n ti pín sí méjì. Àwọn kan wọ́n ní Onítìrí ìyàwó Abíọ́lá kan tó ló fẹ́ Títí Onítìrí àbí somebody new. Then the second one, àwọn kan follow Kintoyoe àti Sunday Igboho àwọn lọ́jọ́ wà ní the same caucus. Àwọn kan wà ní caucus. So this lady now is saying pé wọ́n rán àwọn ti Sunday ló rán àwọn ọmọ ẹ̀ kó máa bú ìyá Onítìrí yẹn. Ìyá Onítìrí náà àwọn ọmọ tiẹ̀ náà máa ń bú àwọn ilé. So within the ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ gba òmìnira ẹ̀yin gan láàrin ara yín ẹ̀ ní òmìnira rárá. Ìjà lẹ ń jà. Ẹ máa gbọ́ lọ. A ló ní proof ẹ̀ ní ọwọ́ ní gbogbo yín. Tẹ́ ẹ bú mọ̀mọ́ ẹ̀ back to back tọmọtọmọ tẹbí tará tìran tẹ́ ẹ ṣépè fẹ́nẹ́lẹ́ni. Ta ló ní proof ẹ̀ ní ọwọ́ tó gbójú ẹ̀ síta báyìí gẹ́gẹ́ bí wọlé tẹ̀mí ní proof ẹ̀ lọ́wọ́. Pósítà tó sọ pé Sunday Igboho lórí kò ṣe Sunday Igboho bó o ṣe ń ṣe gan ó ń wù ẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí bó o ṣe ń ṣe ó ń wù ẹ́ lọ́wọ́lọ́wọ́. Ǹjẹ́ èmi ti wá ṣe program fún Sunday Igboho? Ẹgbẹ́ náà máa ń fòkùn ro tí ì bá ṣerú ẹ̀ fún tí mo lu àdàbí fún àjà. Sunday Igboho. Mo sọ mi kì í dédé wá fún èèyàn màá lu àdàbí mi ò mẹ́rin Sunday Igboho mi ò bú ẹ rí. Ọ̀gá mi bàbá mi bí mo ṣe máa ń pè é nìyẹn mi ò jẹ́ níwọ̀nà mi ò ń ṣe ọmọ Ìbàdàn mi ò fi sọ pé tó pé mi ń ṣe ọmọ Ìbàdàn kí n má gbà fún ẹ torí iṣẹ́ takuntakun tó ń ṣe mo gbà fún ẹ torí iṣẹ́ ribiribi tó ń ṣe mo gbà fún ẹ àsọ̀gá mi ò jẹ́ ní £1 mi ò dẹ̀ lè ever jẹ́ ní £1 mi ò jẹ́ ní 50 kọ́bọ̀ mi ò dẹ̀ lè ever jẹ́ ní 50 kọ́bọ̀ mi ò mọ omi nílé ẹ rí mi ò dẹ̀ lè ever mú omi nílé ẹ. Tàtí ìgbà tó ń lọ fún ìgàngán tó ń lọ sí kí lórúkọ ìgàngán tó ń lọ sí kinní kò sí fídíò tó ṣe rí tí mi ò máa gbé ẹ rí kò sí fídíò tó ṣe rí tí mo máa pọ́n ilé tí mo máa buyì fún ẹ tó mo máa ṣe gbogbo ẹ̀ fún. And most of these people became speakers because of Sunday Igboho. They all came out nígbà tí Sunday Igboho lòun jà ní Ìgàngán bí gbogbo wọn ṣe di speakers on Facebook nìyẹn. Most of them tí wọn kì í ṣe speakers tẹ́lẹ̀ wọ́n ní èdè àwọn Fúlàní rèé o èmi ò wá mọ̀ o bàbá Fátókí tó ń sọ̀rọ̀ ńbẹ̀ yìí kí ló lè fà á tó jẹ́ pé wá bá àwọn leaders tẹ́lẹ̀ bá àwọn politicians jà mọ́ ẹ̀yin náà lẹ́ ń sọ fáwọn èèyàn pé kó má lọ vote o ní 2023 ẹni kò ní sí election ṣùgbọ́n èyí tẹ́fẹ́ gba òmìnira ẹ̀yin kan láàrin ara yín èpè lẹ́ ń gbéra yín ṣe yìí Sunday Igboho tẹ́ ẹ sọ pé ó lọ jà fún yín tí àwọn míì believe pé òun gan political talk ni
according to àwọn tó jẹ́ pé wọ́n wà against them. I've always said it, I'm not for Yoruba nation, I'm not against them. I'm always, I'm not a politician, I'm not, I'm just a presenter here. Do you understand? So, ẹ̀yin ẹni tó tẹ gbé tó dìde fún Yorùbá yín, tó lọ jà fún yín. The whole Yoruba nation thing is confusing to me, especially when it comes to social media. You would not, I don't even understand what it means. Sometimes, and these people are propagandists. My God. Have you seen sometimes when they send things to you? I'm sorry to say, and when you're back, agitators here, my God. Wow, kilo leto yi. Ní Nigeria ò bàjẹ́. Ní kò sí crime. Ní kò sí security. But ibi tí wọ́n ti máa lọ concourt gbogbo kíní kò kí yé mi. Wọ́n lè sáré pé yín, ẹ mọ̀ bọ̀. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ mọ̀ bọ̀. Wọ́n tún ti pa èèyàn kan. Wọ́n tún ti gbé orí èèyàn kan. Ẹ wò, orí nínú polybag náà tún gbé orí èèyàn sí o. Àwọn Fúlàní ti dé o. Àwọn Fúlàní ti. Wọ́n ti pe àwọn èèyàn jọ. Àwọn èèyàn náà sáré dáwó. Ó yá, ó ní $1,000, ó ní $500, ó ní $2,000. They are full of propaganda. Wọ́n máa exaggerate kíní yẹn bí ìgbà tó kó ju bẹ́ẹ̀ yẹn lọ. All because of money. Kò sí nǹkan mi. Gbogbo ẹ̀ ló ti táṣìírí ara wọn. Ẹ lọ sí gbogbo platforms tó ti máa ń ṣe. Kẹ́ máa lọ gbọ́ gbogbo nígbà tó ń jà yẹn. Kẹ́ máa gbọ́ gbogbo nǹkan tó ń sọ. Every one of them. I'm not going to mention anybody's name. But go and watch from ìjà wọn yìí. Ẹ wò pé, wow. So it's all about money. It's all about money. Kò yẹ pé bóyá ẹ ṣe nítorí pé ẹ nífẹ̀ẹ́ Nàìjíríà. Ilé ìyàbílẹ̀ ó lé ní wọ́n náà. Ṣèbọ́ kówó kan fún ẹ. Bolówó náà wà. Owó tó ní ká fi ra mọ́tò ńkọ́ bolówó náà wà. Owó táwọn gúùpù kan dá ńkọ́ bolówó náà wà. Ṣebí wọ́n náà dá gúùpù kan lẹ̀. It's all about money. Ẹ̀ẹ́dẹ̀ máa dáyà já àwọn ọmọ Nàìjíríà. Àìmọye propaganda yìí tí ò jẹ́ kọ́ ọmọ Nàìjíríà míì kó tẹ Nàìjà. Ntẹ́ ẹ̀ bá mọ̀. Àìmọye nǹkan tẹ máa ń sọ exaggeration yìí tí ẹlòmíì máa ní mi ò ní dé Nàìjà mọ́ láyé kí ló le tó yẹn. Sọ pé kò sí security, please don't get me wrong. But àwọn máa ṣe nítorí nǹkan tó fẹ́ rí ni. Lára because tí àwọn bá dáyà já yín tó yẹn tí èké wọn ò ní get èrò, wọn ò ní get followers, wọn ò dẹ̀ ní get owó so yẹ kó máa get. Sometimes you wonder where they get these people. And tó bá gbé mi dé báyìí. Ẹ gbà wá o, wọ́n tún ti dé o, ẹ wò ó, adìkíní kan o, ẹ má gbàbí kan lé ní o, tẹ má gbàbí kan lé ní o, àwọn ọmọ Fúlàní ti fẹ́ débẹ̀ o, àwọn Fúlàní fẹ́ pa gbogbo Èkó, wọ́n ti wọ Èkó, tẹ bá dé number 5, kíní kan ibẹ̀ ní gbogbo àwọn Fúlàní dúró sí o. Kí ló dé? Take it easy. Report accurately. If not 100%, let it be up to 80%. But any 30%, 20%, you want to pony. All because of Motemari. Ṣé bó mu lè ń búra yín. Ṣé bó lórí yín tó ń jẹ́ Sunday Igboho, òun lè ń bú yìí. Òun lè ń wọ́ yìí. Ọ̀gá mi o, Igboho o, Ọ̀ṣà o, ọmọ entertainer o, president wa o, bí mo ṣe máa ń sà ẹ́ nìyẹn. Màmá sà ẹ́ ní 9 ni, màmá kí ẹ ní 9 ni, màmá kí ẹ ní 10 ni, màmá ṣe ìbà rẹ̀, ó dẹ̀ gbéyàn dìde, ó ṣe fídíò fún mi, kó máa ṣépè fún ọmọ ẹ, kó máa ṣépè fún ìyàwó ẹ, kó máa ṣépè fún ọkọ ẹ. Mo jáde síta tí mo reply lónìí náà. Ìwà tèmi ṣe rí nìyẹn, mo ní proof lọ́wọ́, mi ò ṣe rí. Èmi ní proof tó ń sọ yẹyẹ pé Sunday Igboho lórí kò ṣe, tẹ́lẹ̀ ṣe èèyàn 2, tẹ́lẹ̀ ṣe èèyàn 3. Tẹ́lẹ̀ fún orúkọ Sunday Igboho ló dẹ̀ máa lò, ẹ̀gbọ́n fi àtàkì mi. Ìdí èmi ẹgbẹ́ ṣerú ẹ̀rí. Mo ní Sunday Igboho náà, ṣé òun náà ó instigate láti Kútọ̀nù ni? Or what is really happening within that group? This same set of people, no, bú bàbá, Kloko, bàbá, what's that man's name? Oh, ọ̀gá àwọn Yoruba warriors. What's his name again? Oh, ààrẹ kí ni wọ́n pè wọ́n náà ìjọ yìí Yorùbá tẹ́ bá wà níbí. Ìyẹn tó jẹ́ pé lórí àwọn Yorùbá warriors, that's Balógun warriors àbí kíní kan. Àwọn olórí àwọn Yorùbá yìí. Àwọn náà ló bú
tí àwọn kan tún lọ ṣépè fún àwọn èpè ńláńláńláńláńlá kábíyèsí onítorí kíni ẹ má forí àwọn ọmọ yín gbé pè lórí cheap publicity popularity. Gbogbo wọn wá bú lẹ́ni ǹjẹ́ anybody ṣerú eléyìí tí mo sọ yìí ǹjẹ́ anybody ṣerú ẹ̀ níbẹ̀ mo dúpẹ́ lórí kí wá bú ẹ o. Thank you so much Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams ẹ rántí o this position tí màá ní ẹ hold is the highest position of warrior in Yoruba land bá ṣe ní ọba wa Ọọ̀ni of Ifẹ̀ tó jẹ́ first aládé bẹ́ẹ̀ ni ọkùnrin ṣe dàbí ajagun ìlú tó bá ní ogun bọ̀ àwọn ló máa dìde wọ́n wọ́ bàbá yẹn wọ́n wọ́ báyìí wọ́n ò tiẹ̀ fi ṣe wọ́n ní politician ni well I don't know mo sọ fún yín pé mi ò ṣe politician mi ò ṣe Yorùbá nation mi mọ̀ wọ́n rí mi mọ̀ any one of them kí Nàìjíríà ti dalẹ̀ mi wà fún wọ́n wọ́ mà yẹn bíi I better pass my neighbor generator ni lórí kíni àwọn yẹn náà wọ́n tún lọ mú èpè ńláńlá wọ́n ṣe fún àwọn tó ló bú ẹni náà èpè tí ò dá tó jẹ́ pé wọ́n lọ sí ojúbọ wọ́n lọ ṣe èpè ńláńlá fún èèyàn ẹ tó jẹ́ pírẹsẹ̀ntà wọn kí ló le tó yìí kí là ń gbé ilé ayé tá a gbé sílẹ̀ ilé ayé àwa níta máa wá tá a máa lọ àní gbé sí ilé ayé náà. Nínú ẹgbẹ́ ṣẹ́gun tamọ́tamọ́ o ìjẹ́ mọ̀mí dúpẹ́ ṣe ìjẹ́ nìbọ̀dì bọ́ síta rí ó sọ pé mọ̀mí dúpẹ́ lónìí kò máa ṣépè rí débi tí ẹ tún máa bọ́ síta ẹ máa gbé mọ̀mọ́ ní mọ̀mọ́ ṣépè ẹni tó wá ṣerú ẹ̀ fún èmi ẹ wá wo tèmi kẹ wo pé kẹ́yìn máa jẹ́ tù nítorí pé Sunday Igboho gbé Yorùbá nation dání mo fi ọ̀wọ̀ yẹn mo fi wọ̀ ọ́ kò kọjá ẹni kò Sunday Igboho dàgbà tó kí lórúkọ Buhari tí mò ń tẹ̀ sí lójú. Imagine. Sunday Igboho kò dàgbà tó kí lórúkọ yìí kò dàgbà tó Tinubu tí mò ń tẹ̀ sí lójú kò ní owó tó kò ní iyì tó kò ní gbogbo nǹkan tó. ẹ wá ń tẹ̀ sí mo. tí mò ń tẹ̀ sí lójú gidi back to back. irọ́ ni báyìí máa ń tẹ̀. kò dàgbà ju àwọn tí mò ń tẹ̀ sí lójú tí mò ń ṣe all program fún kò dàgbà ju wọn lọ. but nípa orí Yorùbá nation mo fi ọ̀wọ̀ yẹn wọ̀ mo kọ̀ wá àwọn yẹn pé wọ́n ẹrú ni yín wọ́n rán yín níṣẹ́ ẹrú ni ẹrú yẹn lẹ̀dẹ̀ máa jẹ́ tọ́lọ́run máa fi dé ẹrú dẹgẹ́ yẹn ẹ ní bọ́ bá jẹun mọ́ láyé tí Ọlọ́run bá ṣe ń bẹ̀tẹ̀ mẹ́wàá ẹrú rẹ máa jẹ́ tí Ọlọ́run máa fi sọ̀kalẹ̀ ẹrú ẹ máa jẹ́. ẹ mọ̀ ẹ gbà wàá sórí program pẹ̀lú proof tí mo kí ní lọ́wọ́ eléyìí tó ń ṣe voice note o kì í ṣe voice note o kòrókòró face báyìí pé Sunday Igboho ló rán mi kì í ṣe iṣẹ́ burúkú Sunday Igboho ló rán mi kì í ṣiṣẹ́ àdánù Sunday Igboho ló rán mi ìdẹ́mọ̀ ẹ̀ bọ̀ síta nítorí pé ṣé èèyàn gbọ́dọ̀ ní ìfẹ́ èèyàn jù bẹ́ẹ̀ yẹn lọ mo fi ọ̀wọ̀ wípé no Yorùbá nation ni bàbá ìgbé lọ́wọ́ jẹ́ ìfilẹ̀ jẹ́ kí fi ya mo fi yọ́ lọ́rùn mo dákẹ́ ṣàṣà ní mídíà tó lè ṣerú ẹ̀ ṣàṣà ní sọ̀rọ̀sọ̀rọ̀ tó lè ṣerú ẹ̀ ẹlòmíì gan òrò ojú èèyàn rí ẹlòmíì tí mọ̀mọ́ gan òkú tí mọ̀mọ́ yẹn gan tí ò morúkọ mọ̀mọ́ gan wọ́n bọ́ síta wọn máa bú mọ̀mọ́ ìjẹ́ mi wúrú ẹ̀ àwòkọ́ṣe rere lèmi jẹ́ good example lèmi jẹ́ good role model lèmi jẹ́ ìyẹn ti Sunday Igboho àbí àwọn tí wọ́n bọ́ síta tí wọ́n forúkọ bàbá Akíntóyè tí wọ́n fi ń ṣépè fún ìrandíran bàbá Akíntóyè fún ìrandíran rẹ̀ èmi kọ́ náà fi ń ṣépè fún. ìdí bàbá Akíntóyè ò deserve kí n gbé wọn rẹ́ àdàbí yẹn ni mo máa lò ẹ̀yin dẹ́. àǹtí ẹ má gbàgbàlagbà rí o Ọlọ́run mà ní jẹ́ képe jẹ́ ti yín o àgbàlagbà ni bàbá Akíntóyè tó ń sọ yìí o at least bàbá yìí á ti wọ 80 o professor ẹ má gbé wọn rí àǹtí ẹjọ́ torí ọjọ́ ọ̀la àwọn ọmọ yín ẹ má ṣe pé ṣẹgbọn. bàbá Akíntóyè orúkọ ẹni tẹ́ ẹ dá nìyẹn bàbá Akíntóyè mo máa lọ fún mi ò ní lọ fún yín torí pé orúkọ bàbá Akíntóyè ni wọ́n rán àìmọye sọ̀rọ̀sọ̀rọ̀ tó pè mí pé bàbá Akíntóyè ló rán wọn mo nínú ẹ fi bàbá sílẹ̀ torí pé bàbá ṣì gbé Yorùbá nation ó gbé ohun tí àìdá fake ni o àìdá òtítọ́ ni o bàbá Akíntóyè ṣì gbé Yorùbá nation dání wọ́n lórúkọ bàbá Akíntóyè mo ní púfù yẹn ó gbẹ̀ ni mo ń pamọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín iye 20 ọdún a sì máa jó ẹni lọ́wọ́ iye 20 ọdún a máa jó ọmọ lọ́wọ́ fẹlifẹli mo mú sọ́wọ́ bàbá gbọ́
bàbá gbọ́ fídíò yẹn àbí bàbá gbọ́ fídíò yẹn bàbá gbọ́ fídíò yẹn pé wọ́n lórúkọ òun ṣépè fún ọmọ Yorùbá bàbá gbọ́ ò bàbá dákẹ́ wọn ò sọ̀rọ̀ iye ogún ọdún ni a sì máa jó ọmọ lọ́wọ́ fẹlifẹli. especially tó bá lọ gbogbo eléyìí tí wọ́n ṣe náà Sunday kò lórí kí n bọ́ síta kí n máa búṣọ yẹ kó rí bẹ́ẹ̀ mo mú lọ́wọ́ o kà mọ́wọ́ mo pamọ́ iye ogún ọdún ni a sì máa jó ọmọ lọ́wọ́ fẹlifẹli. ẹ má jà àǹtí ṣe gbọ́ ẹ má jà. ǹjẹ́ mo ẹgbẹ́ bọ́ síta mo béèrè ní o ìjẹ́ tó tún jẹ́ pé kòrókòró face life ni o kì í ṣe ọ́díò èmi ò nígbàgbọ́ nínú anything audio anything voice note mi ò nígbàgbọ́ nínú ẹ̀ torí ọmọ àìmọye ọmọ Fúlàní tó máa ń tó jẹ́ pé Yorùbá gan dùn lẹ́nu ẹ̀ ju ọmọ Yorùbá lọ àìmọye ọmọ bòróró tó jẹ́ pé tó bá sọ Yorùbá gan kò sọ Yorùbá gan kí ẹni tó jẹ́ ọmọ Yorùbá mi ò nígbàgbọ́ ní anything voice note shit ni fún èmi bullshit ni voice note lọ́dọ̀ tèmi bullshit 100% shit ni shit òun ni voice note jẹ́ mi ò nígbàgbọ́ tó anybody lè dúró sínú audio kìkì yẹn nìkan pé bàbá Akíntóyè ló rán àwọn ọ̀gá máa ń ṣe pé o kìkì yẹn nìkan gan tó kí n tẹ pí sórí ọ̀rọ̀ bàbá Akíntóyè ìjà rí mi kí mo tẹ pí no. ẹ má jà. ọmọ níbi níran lèmi ọmọ tó ń bí léere tó ń kọ́ léere tí mo dẹ̀ gbọ́dọ̀ bá gbọ́ rẹ lójú gbogbo àwọn èèyàn rẹ ni. kọ́ṣe rere ni mo jẹ́ fún gbogbo ọmọ Yorùbá nation good example lèmi jẹ́ mi ò ṣe é. bẹ́ẹ̀ kí wọ́n mú èpè yẹn kí bẹ̀rẹ̀ sí rẹ sórí ọmọ bàbá Akíntóyè kí máa rẹ sórí Akíntóyè gangan kí ní bàbá Akíntóyè bọ́ síbí kí bẹ̀rẹ̀ sí rẹ èpè yẹn lé lórí báwo lẹ ṣe fẹ́ máa wò mí ṣé èmi gangan ṣó make sense èmi gangan ó bèrè ní o àbẹ́ni tó ń ṣe èpè kí wọ́n máa play fídíò èpè yẹn kí wọ́n máa rẹ kí wọ́n máa gbé rẹ. anyway àǹtí yẹn sọ ọ̀rọ̀ púpọ̀ so díẹ̀ yìí lèmi lè play because it's just absolutely unnecessary. Ẹ̀yin Yorùbá nation mo kàn ní advice kékeré kan fún yín gẹ́gẹ́ bí ọmọdé ṣe mọ̀ pé àwa kéré sí mátà yìí. Ẹ wo àwọn Ìgbò Biafra tí wọ́n ń jà àwọn náà ní àwọn speakers on air like this tí wọ́n máa ń sọ̀rọ̀ àìkàwé ò ní kéèyàn máa lè comport ara ẹ̀ tẹ́ bá ń sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ẹ máa modify ways tẹ́ máa fi ń sọ̀rọ̀ èpè ti pọ̀ jù tẹ́ bá fẹ́ advice ẹ mọ̀ bẹ́ ṣe máa advice ẹ̀yin Yorùbá nation ni mò ń bá wí ẹ jọ̀ọ́ gbogbo ara yín ẹ kọ́kọ́ pe ara yín pọ̀ ẹ ṣe meeting padà tẹ́ bá rí lè fẹ́ gba Yorùbá nation yìí be united ẹ wà lọ́kùn. A house divided against itself cannot hold anything. tó bá gbé kí láàrin ara yín Ìgè Ọláyítá welcome you're welcome. ṣé pé láàrin ara yín ẹ ti ń bára yín jà báwo lẹ ṣe fẹ́ achieve nǹkan tẹ́ gbé dání ń tẹ́ gbé dání ẹ ti fẹ́ bàjẹ́ ẹ̀yin àgbààgbà tẹ́ bá wà níbẹ̀ ẹ try kẹ́ call ara yín together even àwọn tó wà educated nínú yín mo rí kan náà tó pera wọn ní kíní ń rí wọn bẹ̀ táwọn náà máa sọ̀rọ̀ you know and you know you would think pé kí ló dé kí là ń gbé kí là ń gbin ẹ wò bàtọ́ ti mú Nnamdi Kanu ẹ rí bí wọ́n ṣe yìí tí àìsí nílé ẹ̀ àwọn ọmọ ẹ̀ àwọn warriors ẹ̀ wọ́n yìí ń jà lọ àìsí nílé Kanu wọ́n yìí ń bá wọn fà á ẹgbọ́n tó máa ní wọ́n ní lọ sí market every Saturday kan àbí kíní kan ẹni tó bá débẹ̀ báyìí wọ́n pọ̀ anybody tó bá lọ because ẹnu wọn pò ó kò ṣùgbọ́n èyí instead kẹnu yín kò ìjàlẹ̀ wá fi ń jà lórí social media owó tẹ máa jọ kó jẹ lẹ́jọ́ ń jà lé lórí it doesn't make sense for any one of you tẹ́ instigate ìjà láàrin ara yín nǹkan tó wà lórí social media lèmi gbé o you know I am a speaker and I pick anything pickable so please I'm not for any one of you I don't know any one of you because I will never be part of such group but as a Yoruba person ọmọ Yorùbá ni mí ẹ ń jẹ́ kójú máa tì wá bẹ́ ṣe ń ṣe ẹ yé jà mọ́ ẹ múra yín lọ́kàn àwọn leaders yín ẹ fi wé jẹ́ kó wà nípò àgbà kan wà
tẹ́ bá dẹ̀ mọ̀ pé Yorùbá nation ó ti dàrú torí bó ṣe ìjà wọn máa pọ̀ gidi èyí tẹ́ wà lórí YouTube bẹ́ẹ̀ rí wọn èpèlé ọ̀tún ló sì mà ni wọ́n máa ń jọ ń dùn fún àwọn gidi ni tẹ́ bá mọ̀ pé Yorùbá nation is a scam like you do say some of you said it that Yoruba nation is a scam after then you got to scam àwọn èèyàn tán as far as I'm concerned you came out and you know so any Yoruba nation is a scam members of your group said it your speakers not Garata not me so if you know that is a scam why are you still talking about Yoruba nation ẹgbẹ́ sílẹ̀ kẹ́kọ́ tẹ̀lé àwọn politician now ẹ lọ ṣiṣẹ́ fún àwọn politician wọ́n á sanwó dáadáa fún ẹ rí wọn lórí fún social media ń sì pé wọ́n ti gbowó àìmọye Tariske Adamani fine girl I can see you Adamani fine girl you're welcome ẹ tètè pé àwọn tí Tinubu ẹ tètè pé àwọn tàtíkù ẹ tètè pé àwọn tòbí náà àwọn òbí tiẹ̀ láwọn ẹ̀ nígbà kọ́bọ̀ lọ́dọ̀ àwọn òbí ayẹyẹyẹyẹ òbí ní kiri kan àwọn ni tẹ bá ń gbọ́ paradise òbí ló ń jẹ́ bẹ́ẹ̀ ó gan báyìí ni ẹ lè rí kọ́bọ̀ lọ́wọ́ òbí so ẹ má pò èbí o ẹ lè pe àwọn supporters ẹ bóyá wọ́n lè ya pépà irú àwọn peace corps àwọn lè ya pépà fún yín ṣùgbọ́n òbí ṣùgbọ́n àwọn àtìkù léètì wọ́n á fún yín lówó ẹ pè wọ́n ẹ̀yin ti Yorùbá nation ẹ pè àwọn tí Tinubu kí ló máa ń pè wọ́n bat làwọn ń jẹ́ BAT ẹ pè wọ́n ẹ pè tí àwọn Sowore náà ní fún yín kọ́bọ̀ ẹ máa rìn yẹ̀wò ẹ rìn ẹsẹ̀ yín á fẹ́ já lórí títì ẹ má pè Sowore kò ní fún yín kọ́bọ̀ ẹ máa rìn kiri ni àwọn wo ló tún máa fún yín lówó wọ́n pọ̀ bẹ́ẹ̀ ẹ bá lè pè wọ́n ṣùgbọ́n stop disgracing us Yorùbás tẹ sọ pé ẹ gbé nǹkan tí ẹ ṣe gbé dání ń tẹ gbé dání ẹ ti dàrú ẹ ti bàjẹ́ ẹ kàn ń wá sórí social media láti kàn máa pariwo lásán ni gbogbo yín ti sọ pé scam ni so let's assume it's a scam so if it is a scam bóyá torí ẹ̀ náà lè ṣe wá àtàkì olórí yín tó jẹ́ Sunday Igboho ẹ rántí pé àwọn kan ti kú ní movement yìí tẹ̀ ń ṣe please get yourselves together kẹ́ dàbí àwọn ọmọ Ìgbò ìyẹn nìyẹn ẹ jẹ́ ká sáré ṣe èké kẹta ọ̀gá Dino ni o ẹ gbà wá lọ́wọ́ Dino lè láàyè o Dino àti Gistlover ló máa parí ìjà wọn láti àárọ̀ ìjà yìí máa pọ̀ ẹ̀yin tèmi lórí social media ẹ̀yin tèmi lórí Facebook kí ló fà ìjà Dino ẹ ṣáà mọ̀ bọ̀dá wa Dino fine boy onídúró wọn ṣeun onídúró wọn ní Dino tó bá ṣe ènìyàn ní láti máa ṣèrègùn onídúró àwọn artist o bó ṣe ń pe bọ̀dá Dino nìyẹn o ọ̀gbẹ́ni Dino but one thing with Dino ni pé you give am you collect you give am you collect so òun àti Gistlover ló ń jà láti àárọ̀ àwọn ti YouTube Instagram wọ́n la ìjà tì bí Dino bá ju ìgò báyìí Gistlover á ju ọ̀bẹ bí Gistlover ìyá yẹn pọ̀ mo ti ẹ̀ lọ síbẹ̀ mo parí ẹ̀ títí bá tó sùn mi mo ní wọ́n yẹn ṣe parí ìjà yìí ìjà yìí ti pọ̀ ju o kí ló dé kí ló lè tó yìí ẹ take it easy now n tó ṣẹlẹ̀ ni pé wọ́n ní jẹ́jẹ́jẹ́ ni Gistlover ló gbé post yìí jáde ló bá gbé Dino sí ẹ má bínú èké yìí náà ni o èjò ẹ má bínú ẹ wò ọ̀gá Dino rèé Dino Melaye ló bá gbé àwọn obìnrin méjì kan sí wọn lẹ́gbẹ̀ẹ́ ṣe ti rí wọn Dino Melaye no ti Dino pẹ̀lú eléyìí o side end àti side chicken ọ̀tọ̀ làwọn eléyìí tí kíní ni mo tún lọ gbé èké ò da ní ti Dino yẹ kọ́ lélẹ̀ ẹ má bínú ti side chicken lélẹ̀ àti side end ni òun ni girlfriend kan nínú àwọn tí Dino tó accuse nítorí tó ṣẹlẹ̀ ni pé this guy Dino Gistlover posted wípé Dino Melaye wípé ó tún ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọn wípé ó tiẹ̀ ní àwọn méjì kan wá mọ̀ post picture girl kan báyìí wọ́n pè ní papaya àbíyàn kan tó jẹ́ Instagram influencer at another one wọ́n ní friends ni wọ́n
wọ́n ní wọ́n lọ ṣe twosome pẹ̀lú ọ̀gá Dino ṣé mo tó ń jẹ́ twosome kí ọkùnrin kan kó máa na obìnrin kan ọkùnrin kan kó máa na obìnrin méjì àbí mẹ́ta threesome or mẹ́rin kó máa nà wọ́n lórí bẹ́ẹ̀dì ó bá wọn sùn pé ó ń kó ìbásùn fún wọn ní Tricot hotel kan l'Abuja àbí kìíní kan yẹn tẹ́ jẹ́ èèyàn ọmọ Abuja ẹ̀ máa mọ̀. So ó wá gbé picture Dino Melaye ó post ẹ̀ pẹ̀lú àwọn ladies yẹn. So meanwhile ẹ mọ̀ pé gist lover àwọn ni olórí àwọn èké àgbáyé ọba. So ọba ò dárúkọ àwọn kò dárúkọ kò sọ pé òun kọ̀ọ̀kan ṣẹlẹ̀ ó kàn ní like àwọn pictures yìí ó wá gbé Dino sí ní àárín. Àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sọ pé Dino tó ti ń ṣe àwọn eléyìí ṣe understand ẹ mọ̀ pé Dino in the past ẹ ṣáà ti gbọ́ àwọn story wọn, so I don't want to go through that again because ẹni tí wọ́n wà involved pẹ̀lú tí wọ́n fẹ́ fi ṣe yẹ̀yẹ́ Ọlọ́run ti gbéga. Ìyábọ̀ Òjó ó ti marry ó ti àbí bóyá ọ̀dẹ̀ ti fẹ́ marry ó ṣáà ti ní steady relationship, so we thank God for Ìyábọ̀ Òjó but bọ̀dá Dino àwọn yìí wà ní ìgboro wọn ò ì marry, so wọ́n lè ṣe 5 song gan 7 song or 32 song wọ́n ní owó yẹn lọ́wọ́ wọ́n ní owó ọ̀gá Dino ní owó. So this lover did not mention what he was trying to say, but he put the pictures together and àwọn followers ẹ̀ kàn ní Dino tó ti bẹ̀rẹ̀ and all that. And then this man came out Nedu àbí kí ló ń jẹ́ this is a comedian. I think he's a comedian or an actor, I don't know. I think he's a comedian. He now came out òun ló ṣàtú gbogbo àṣírí nta ń bò kí lẹ̀ ń bò sóòótọ́ bí lè ṣe wọ́n ti gbé kúrò ó dẹ̀ dùn mí o. Wọ́n ti get gbogbo Instagram ẹ̀ náà ti gbé kúrò lẹ̀ ìbádẹ́ ti download ẹ̀ ó dẹ̀ dùn mí. So yes that net bọ̀bọ̀ kí ló ń jẹ́ náà what do they call comedian yẹn bí ẹ̀ ṣe wá lọ ṣé o pé gist lover ti kó pictures yẹn síta ìyẹn wá sọ pé I went to that hotel, that same hotel, and I met 2 of my colleagues that calls themselves skit makers and influencers. Only I met 2 of my skit makers. Me must skit to non shit on one day now. Anyway, I can't my skit. Come in skits, my get not a maru dear air condition and okay, shut me around, tell my dead skits, about me around air condition. So only I saw 2 of my female colleagues. We do say it, most of our artists, they are buying properties, they are making it more than the male counterparts. So he now said, I saw 2 of my female colleagues ní hotel pẹ̀lú ọ̀rẹ́ òun kò dárúkọ ọ̀rẹ́ yẹn o, ó ní but my very rich ọ̀rẹ́. Only once ó ní ọ̀rẹ́ òun ti sọ fún òun wípé ó dẹ̀ gbé girl yìí fún òun ó dárúkọ girl yẹn nínú àwọn 2 ladies tí gist lover post yẹn. Ó lóun dẹ̀ sọ pé òun ò kí ló dé òun ò gbé fún òun kìnnìkan. Ó níjọ́ tó kọ́kọ́ bá ọ̀rẹ́ òun tí ọ̀rẹ́ òun yẹn, now that's the rich man, that is the Dino he was referring to. Wípé the first day Dino spoke with the lady alẹ́jì ni o ọ̀gá Dino èmi kọ́ mo sọ o ntọ́sọ mo sọ o. Wọ́n ní the first day Dino spoke with the lady yẹn ọ̀rẹ́ òun he gave her ó ti ẹ̀ gbóhùn ẹ̀ lásán 4 million naira cash ló transfer sí ọmọ yẹn kò tí ì rírí o. Wọ́n ló kàn pé ó kàn ní give me your number may I speak to her now wetin dey do you give me her number jare. Hello baby, this is ọ̀gá Dino. Hello sir, hi sir, good evening sir, are you okay sir? Yeah, my name is how you sir? Oh sir, all right, will you come and see me in Abuja? What's Abuja ká tọ́jú ẹ ọmọ mi tó dá. Come and play with us. Àbá ìṣeré, you know. The more dání kẹjọ pé méjì. Just come with one of your friends. 2 of you, come and enjoy Abuja. Abuja is so lovely. You will enjoy it. As politics is going, you know, we need to relax. Mama said, thank you, sir. I will come. I will call with my friend. Okay, I'll be expecting you. Give me your account number. Yeah, send me your account number. Mama said, your account number by 4 million. Alẹ́jì ni o, nǹkan mo sọ o. Bọ̀bọ́ yẹn ló sọ. Ó ní 4 million ni wọ́n ní ọ̀gá Dino lójú sí ọmọ yẹn. Pé ó kò bá sọ o. Ó ní kò tí ì ṣí ní pátá o.
ó níjọ́ tó wá ṣí ní pátá bóyá 40 àbí 20 million àbí owó ńlá ṣá wọ́n mú fún níta gbọ́ ni bó ṣe sọ àlẹ́jì ni o bóyá 10 million bí 15 million bí 12 million ó ṣàfún ní big money ṣá nìyẹn wá sọ pé 2 of them wọ́n lọ ṣe túsàn pẹ̀lú ọ̀gá bí inú ṣe bí ọ̀gá Dino nìyẹn ẹ mọ̀ pé Dino dẹ̀ kí n take nǹkan easy and what this lover was trying to say ni pé citizens are hungry Nigerians are hungry ebi ń pa àwọn ọmọ ará ìlú èyí dẹ̀ lè máa dole out that so huge amount of money just speaking to a girl on the phone owó tó yẹ pé ó máa tọ́ ìṣẹ́ ẹlòmíì báyìí á tọ́ ìṣẹ́ family bíi mẹ́wàá máa tọ́ ìṣẹ́ family mẹ́wàá ló bá kànga lọ. So that was what Gistlover was talking about. We look at your politicians. Àwọn tẹ́ fẹ́ dìbò fún nìyẹn. Ẹ wò bó ṣe ń waste resources wa lórí area, lórí ìgbín onímu. Gistlover Dino kò ń balẹ̀. He came out and said, I give you 24 hours. Oh dear Oba, only I give you 24 hours. Dino said, I've not been talking, I do not talk when you people talk about all these things. I don't deny, I don't just care. But this one, I'm going to take it up upon yourself. You faceless blogger. What you don't pay the king over you. Mo fún ẹ ní 24 hours. I don't know these girls. Ó ní mi ò mọ̀ wọ́n rí ẹ táwọn tó sọ yìí ní tí ẹ rí wọn rí. Níbo ló ti rí pé òun fẹ́ èèyàn kan òun náwó fún bó ló ti rí gan. Meanwhile, Gistlover sọ pé irọ́ ló ń pa ó mọ̀ wọ́n. Ṣé understand? Gistlover ní irọ́ ló pa ó mọ̀ wọ́n. Òun dẹ̀ ló mọ̀ àwọn girls yẹn pé so òun fún ní 24 hours. Ibi tí ìjà ti dé nìyẹn o. Bí inú ṣe bí Gistlover nìyẹn pé kò wá ní ragbá fún ẹ ó bu Dino owó Dino ó ti pọ̀ jù kí ló dé Gistlover I told you stop ọjà yìí ti pọ̀ jù ẹ má máa jà báyìí ẹ kò má máa jà ọba ẹ má máa jà báyìí ọba kì í jàbí ẹrú ẹ má take it easy ẹ bu Dino gan o wọ́n bu Dino wọ́n ní baby Dino ń sunkún wọ́n ní kán fún Dino ní pacifier wọ́n bu Dino no wọ́n ní pé tana mọ mi ẹ bá mi bẹ̀ tana mọ mi Dino ní nke yìí ọ̀nà òbú Dino gan. So one of the girls yẹn ti jáde pé wọn ò mọ bí tí. Attach my picture to make someone never meet in my life before. I don't even know him. I haven't met him in my life before. Yeah, we met him, baby. Attach my picture to make someone never meet in my life before. I don't even know him. I haven't met him in my life before. Pino, baby. DJ YK múlẹ̀ ọgbẹ́ fún yín o. Ìyá kò kọrin bí ọlọ́ba ẹ̀kọ́ fún mi. Wọ́n ní ó mọ̀ wípé irọ́ ni but ṣá láti àárọ̀ Gistlover bá bẹ̀rẹ̀ sí ń dí pẹ̀lú Dino ó ti in fact tẹ́ bá rí bó ṣe ń I better pass my generator gan ọ̀fà tó bó ṣe ń fa Dino yìí ó ti pọ̀ jù láti àárọ̀ báyìí ni wọ́n ti ń fa Dino láṣọ pé owó wa tó kó fún àwọn ọmọ kànga tó ń gbé kànga ló bá tún gbogbo fọ́tò Dino ẹ ṣáà ẹ wo àwọn politician ṣe rántí ìgbà tí wọ́n arrest wọn ìtọ́ láwọn ìtọ́ ṣubú tó jókòó sílẹ̀ ẹlẹ́pàá wọn ò lọ ọ̀gá Dino so àwọn ibi tí yẹn ti ń dún ẹ̀ nìyẹn ló bá bẹ̀rẹ̀ sí ń fa ló bá fa gbogbo aṣọ ẹ̀yà lórí Instagram wọ́n lu Dino wọ́n lu ọ̀gá Dino rárá. Now Dino has said that he's going to deal with Gistlover for insulting him, for alleging him to do what he has not done. And Dino is going to Gistlover is going to pay for it
so ìjà tá à ń jà tá à ń bá wọn làjà láti orí Instagram látàárọ̀ mi ò lè jẹun n kò tún lọ síbẹ̀ níbi tó Ọlọ́run tẹ̀ ní kí ìgò bá wa lórí because a pọ̀ mẹ́ tá à ń bá wọn la ìjà yẹn láti àárọ̀ ibẹ̀ la wà tẹ́yìn náà bá tó bá pẹ́ wà ń bẹ̀ ẹ mọ̀ nǹkan tí mò ń sọ ìjà yẹn pọ̀ so Ọ̀gá Dino àti Gistlover they are at loggerhead so we pray that wọ́n parí ìjà wọn Ọlọ́run àbá wọn parí ẹ̀. Now let's go to the last one, you know. Now to my beautiful ebony Queen Ashley Adegoke Ogunwusi, Queen Ashley Adegoke Ogunwusi àti Queen Aderonke Ademiluyi Ogunwusi. Yẹn bá mi pàtẹ́wọ́ fáwọn ìyàwó méjèèjì yẹn ó ní reason. Mo sọ nǹkan fún wa lórí ètò yìí kábíyèsí o ọba wa Ọ̀jájá ẹ pẹ́ láyé ẹ pẹ́ lórí oyè àní ìrùkẹ̀rẹ̀ yín òkèèrè ló máa dì yes. Mo sọ nǹkan pé gbogbo àwọn ìyàwó tí kábíyèsí fẹ́ wọ́n ní role tó wá play láàfin irú role tó wá play yẹn. There is something about this queen of Ife, what's her name? Ashley. Tẹ́ bá rántí kí wọ́n tó declare Ashley as ìyàwó ṣé mo sọ fún yín pé àwọn ló kọ́kọ́ declare ara wọn as ìyàwó tó lọ jókòó ní ìjọ ọlọ́jọ́ dé. Now going forward after tí ariwo yẹn pọ̀ ṣe mọ̀ nígbà yẹn Queen Naomi yìí wà nílé kábíyèsí ò tí declare for everybody pé ìyàwó àwọn ni olórí Ashley. Olórí Ashley ti ń jáde wọ́n ti ń wọ ọmọ ìdílé ọba làwọn náà àwọn ti ń wọṣọ ọba wọ́n ti ń káàkiri kábíyèsí ní kí yín o láàárọ̀ lórí Instagram wọn tẹ́ ẹ̀ bá ní ọkọ ẹ máa ronú kù ni ẹ má lọ sọ́dọ̀ Ashley o even bó ṣe wà yìí sìn ẹ lọ wo status Ashley ẹ máa ronú kù ni Ashley nígbà tí wọ́n ti declare Ashley a kọ síbẹ̀ my crown my prince crown my crown ọkọ mi èmi aya òòṣà. So she is more of a traditionalist. Remember she's from Ife. So ó like kó máa gbé rẹ̀ gẹ́gẹ́ bí traditionalist. Rí tó bá lọ máa bá lọ bá wọn bọ gbogbo kinní yẹn. Then Salami Tosin, I love you. Then Ronke Ademiluyi, that's Olórí Ronke Ademiluyi. Àwọn yẹn náà wà ní Adire Hobbs. Àwọn náà ọmọ Ifẹ̀ ni wọ́n, ọmọ ọba ni wọ́n, ọmọ ọba gbogbo tiẹ̀ làwọn. So irú àwọn yẹn náà, àwọn náà like nǹkan tó jẹ́. She's a lawyer though, but she's not as deep into that like Ashley. Ashley she's an accountant, mind you, but she's a traditionalist. You understand? So kíni yẹn ti mú wọn tó bá ní nǹkan mú èèyàn mú ẹlẹ́dàá ẹ̀ rí gbà tó kó fọ́tò síta ni fọ́tò ìgbà tí kábíyèsí tó wà nínú oyún scan ni wọn nìkan láàrin bọ̀ gbogbo fọ́tò láti ìgbà tí kábíyèsí mú yàn lọ́wọ́ wọ́n ya fọ́tò wọn gbé wá àwọn náà mú yàn lọ́wọ́ wọ́n ya fọ́tò wọn gbé wá gbogbo ẹ̀ pátápátá ní olórí Ashley wọ́n post pé àní láti ọ̀run lọ́lọ́run ti ordain àwọn as olórí kábíyèsí wa Ògúnwùsì wọ́n ní together làwọn ṣe gbọ́dọ̀ débẹ̀ by all means wọ́n dẹ̀ débẹ̀ inú wọn wá ń dùn inú mi dùn fún wọn ṣùgbọ́n mo kọ́ ẹgbẹ́ wọn máa ń bóyin jù ní kí ló dé olórí Ashley ẹ má bínú máa o ẹ̀kọ́ wọn máa bóyin nínú yín kan máa ń dùn ní Ọlọ́run ní báyìí láyọ̀ jẹ́ ó dà pé ẹ nífẹ̀ẹ́ kábíyèsí yẹn láti ọ̀run wà ní lóòótọ́ kò tí ẹ ṣe àwọn fọ́tò tẹ́ gbé jáde yẹn the only picture tó dùn mí tẹ́ ẹ gbé jáde òun ti ní scan nígbà tẹ́ wà nínú oyún àti scan nígbà tí kábíyèsí wà nínú oyún kálẹ̀ tún gbé yẹn jáde ni yẹyẹyẹyẹyẹ yẹn Yorùbá tí wọ́n tẹ́tíkéètì yìí dáadáa Yorùbá but èyí tẹ́ gbé síta yẹn náà ẹ try gbogbo bó ṣe ń fún yín lọ́yàn tó ń fún kábíyèsí lọ́yàn tó gbogbo ẹ̀ lẹ gbé jáde láti kékeré ni Ọlọ́run bá ti kọ yín pọ̀ Ọlọ́run wà níyà yín. I can see that you're very happy, you're very very happy marrying the kábíyèsí. Like I said, people can condemn her. It is her choice and she has a reason for being so much in love. Gbogbo àná la máa wà in love. Ọlọ́run kò ní jẹ́ kí conserve wà ní breakfast tí ó dà ní nígbà. Ó yá ẹ wá wò wọ́n wá ṣe
congratulations to the KBAC because they had their I think Obatala day yesterday festival, and it was a very, very successful one. It was a very successful one. Pé wọ́n máa ní Ilé Ifẹ̀ wípé ọjọ́ kan ni wọn kì í ṣe gbẹ́bọ nílẹ̀ Ifẹ̀. So wọ́n dẹ̀ ní ọjọ́ kan yẹn gan kábíyèsí nìkan ló mọ̀. So for Ashley to always go down and come to Nigeria, because she lives here in the UK, she's always there when it comes to anything tradition. Mo sọ fún yín pé oníkálùkù ló ní n tó lọ ṣe láàfin. Ẹ ti rí olórí tó bí àwọn lọ ya fọ́tò láàfin ni wọ́n dẹ̀ máa ya fọ́tò wọ́n máa ya fọ́tò kù ni àǹtí yẹn sọ́ọ̀rì olórí wa kábíyèsí ẹ má bínú kábíyèsí wa olórí tó bí olórí tó bí lọ ya fọ́tò láàfin ni photo shoot ló lọ ṣe láàfin gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n mi kan ṣe máa ń sọ photo shoot. So ojoojúmọ́ a máa gbé iṣẹ́ táwọn ń ṣe wá láàfin, which is wọ́n ya fọ́tò. Tẹ́ bá lọ sórí Naija Styles and Beauty Tips máa ń post wọn ni because iṣẹ́ táwọn lọ ṣe ní ààfin, wọ́n lọ ya fọ́tò, wọ́n lọ ṣe modeling, ṣe mọ̀ pé ex beauty queen ni wọ́n, tailor dẹ̀ ni wọ́n. So àwọn lọ ya fọ́tò, oníkálùkù ló ní iṣẹ́ tó lọ ṣe láàfin. Catwalking, dressing, photo shooting, tí àwọn lọ ṣe láàfin nìyẹn. Kọ́ndé rẹ̀ pé yẹ́ I am my queen, wọ́n ti wá gbé kíní adé wọn sórí. Adé tó wà lórí mi, aya Ògúnwùsì ni mo jẹ́. Adé tó wà lórí mi, aya Ògúnwùsì ni mo jẹ́. Aládé tó wà lórí mi, queen Ògúnwùsì ni mo jẹ́. So queen ni àwọn lọ ṣe, fashion làwọn lọ ṣe ń bẹ̀, wọ́n dẹ̀ máa ṣe fashion kò ẹ̀rí tó bá tún rí bá wọ́n ti ṣe bá màá ní ọmọ yìí fine, kí ló dé, ó pọ́n bepo rẹ̀, ó cute, ó lovely, ó fine, ṣùgbọ́n fashion ló lọ ṣe ń bẹ̀. Olórí àgbà olórí Mariam àwọn wọn lọ follow kábíyèsí ni tẹ́ bá rí pé everywhere báyìí àwọn wọ́n máa ń lọ functional wife, ó dàbí functional wife làwọn party functional wife àwọn máa ń tẹ̀lé kábíyèsí lọ party dáadáa mo like wọn àwọn náà wọ́n máa jókòó tí kábíyèsí báyìí wọ́n jókòó báyìí so àwọn náà wọ́n dẹ̀ lọ rẹja àti rí wọn tó ti lọ rẹja rí, so àwọn náà iṣẹ́ táwọn náà lọ ṣe láàfin díẹ̀díẹ̀ àwọn máa rí wọ́n máa perform ṣe wọn pa àwọn epo làwọn ń tà ẹ wá epo tí wọ́n ń sìn ibi táwọn tí wàá fi wúlò dáadáa bẹ́ẹ̀pọ̀ ṣe wọ́n ń sìn epo ò lè wọ́n lé Ògúnwùsì lágélágé epo rọ̀bì, so irú àwọn epo làwọn gbé lọ sí ààfin wọ́n dẹ̀ lọ jókòó tí kábíyèsí tó bá lọ pàtì. Olórí Tọ́pẹ́ Tèmítọ́pẹ́ mo ti rá wọn ti ṣe bọ́ọ̀wò sílùú, wọ́n tẹ̀lé wọn lọ ṣe charity. Don't forget most of them do have their charities, so wọ́n dẹ̀ máa ń ṣe dáadáa. So charity làwọn ń ṣe ní Ilẹ̀ Ifẹ̀ àti gbogbo ilẹ̀ Yorùbá. Mo ti rí wọn, wọ́n ti ṣe bọ́ọ̀lù, wọ́n ti lọ káàkiri, wọ́n ti lọ káwọn ọba kan, so iṣẹ́ táwọn ń ṣe nìyẹn. Wọ́n dẹ̀ máa ń kúnlẹ̀ fún kábíyèsí, àwọn náà máa ń kúnlẹ̀ dáadáa. Mo like àwọn. Olórí kí ló kan lady yẹn káàtì ẹ̀rí yẹn ń ta, mo list gbogbo wọn orúkọ wọn wà ó pa mi lórí ni èkébì dùn ìyẹn àárín yẹn ṣé Tèmítọ́pẹ́ kọ́ nìyẹn àbí kí nìyẹn ń jẹ náà Elizabeth àbí kí ló ń jẹ àárín yẹn ìyẹn ò tiẹ̀ kò gbá sáàfin wọ́n nìyẹn máa ń tijú gan àárín yẹn ìyẹn náà I think she's an accountant or so àárín yẹn ò wá sáàfin ìyẹn sápamọ́ ni àmọ́ṣẹ́ tóun láti ẹ̀mọ́ṣẹ́ kọ́ àmọ́ reason tí àmọ́ àwọn sápamọ́ bí wọ́n dẹ̀ wà ní oyún. Anyway olórí Rónkẹ́ àwọn náà wọ́n ti ṣe kí ló kọ olówó ń bí dé àbí kí ni Mọ́remí Queen Mọ́remí Day àwọn náà àwọn ti host fashion Queen's Day and all that ṣe mọ̀ traditionalist làwọn náà and àwọn lọ ta àdìrẹ fún kábíyèsí àwọn lọ hold àdìrẹ hàn àwọn náà ṣiṣẹ́. Olórí Ashley fún rẹ̀ àwọn máa ń bọ̀ Ògún ni gbogbo Ògún tó wà ní Ilé Ifẹ̀ àwọn ló ń bọ̀ gbogbo Ọbàtálá tó wà ní Ilé Ifẹ̀ àwọn lọ iṣẹ́ táwọn gbà nìyẹn. So they had this festival yesterday and I could see how happy she was. It was just too much.
olórí àti àtolórí àti olórí kékeré tó ẹ̀ṣẹ̀ wọlé àwọn tí gbà bíìtì àwọn tó ṣẹ̀ tí ò tí gbà bíìtì àwọn lè lórí bíìtì olórí àsìkò òkú wájú ilé ìlú orí ìṣẹ̀lẹ̀ ti fi ẹ̀jú ó wọ wáìtì wọ́n tún kí ní ẹ̀fún sójú.
Oloye Ashley, Timo saw, you could say that she was so happy yesterday. She wanted the shine, and she's really getting the shine. She's getting the attention of the whole Ife indigenes. Become ọmọ Ife ti débẹ̀ gẹ́gẹ́ bí olórí. So as at now, which interview, please make I watch So you mean Queen Ashley? Oh no, not that one. Estelle Mark. That's another topic she's talking about. So you could see that she was so happy yesterday. She was so. I don't know about me Oloye Ashley. Kí ni tó máa ń tọ́ sójú white bí àwọn Coming to America bí àwọn fíìmù wo làwọn tó ń tọ́ nǹkan sójú bí àwọn Zimbabwe wọ́n máa tọ́ bí ẹfun. So you could see that she loves to dress like that. She loves to wear her white. She loves to dress royal, and with the other queen. So now we have àwọn Ife, àwọn ọmọ bíbí inú Ife as ìyàwó ohun ọmọ bíbí Ife ni, Adémilúyì ọmọ bíbí Ife ni, Rónkẹ́ ọmọ bíbí Ife ni, but àti mọ̀ bóyá Rónkẹ́ wọ́n yìí máa mú wọn wọlé olórí Rónkẹ́. So àti mọ̀ bóyá àwọn ènìyàn, but wọ́n náà yìí wà lórí ìlà tó ń tò sí lọ́wọ́. So but for now, àwọn méjèèjì yẹn tó jẹ́ ọmọ Ife ẹ pé àwọn náà wà níwájú tí ẹ pé wọ́n ṣe ètò. And there was one place where Oloye Ashley gangan wọ́n lọ ń bọ kìíní yẹn bọ́kọ wọ́n ṣe ń da bóyá gbogbo lọ ń dà sórí orí tó gbé dání, orí Ọbàtálá àbò orí Ọbàtálá tó gbé dání, bẹ́ẹ̀ làwọn náà ń ṣe àṣẹ. So wọ́n ń gbàdúrà sí orí kìíní yẹn. So you can see that this is what she wants. She loves it. For Kábíyèsí ẹ rí pé ìlú Fẹ́mi lóyè ni bàbá yẹn, orí àpèsìn orí ọlá láṣẹ Ìdùmarè, gbogbo àwọn ọmọ wa wọ́n á di orí àpèsìn, wọ́n á dorí ọlá, wọ́n á dorí ọlá, wọ́n á dorí tí gbogbo ayé ń wárí fún. Mi ò ní bá tèèyàn jẹ́, tèèyàn náà ní bá tọwọ́ mi bàjẹ́. I wish Kábíyèsí all the best in his life and his chosen path of having many wives. I wish them all the best ní Ilé Ifẹ̀. Ìṣẹ̀ṣẹ̀ á gbè yín o, ìṣẹ̀ṣẹ̀ á gbè yín o, ìṣẹ̀ṣẹ̀ á gbè yín o. Gbogbo àdúrà tẹ́ ń ṣe fún ilẹ̀ Yorùbá á gbè wá generally, because he's a powerful king, and I pray wípé Ọlọ́run àṣẹ Ọlọ́run á fi àṣẹ sí wọn ní ẹnu. And àwọn ìyàwó wọn náà, Oloye Ashley, you are so beautiful. I like what you are wearing. Olórí Rónkẹ́, Adémilúyì, you are beautiful, absolutely gorgeous. Ebony lẹ́yìn méjèèjì tó kó síwájú. So ó dà pé àwọn Ebony, àwọn traditionalists làwọn. So àwọn wọ́n yóò àwọn máa ń lọ party, wọ́n dẹ̀ máa ń ya photo. I wish us all the best. Please, for all your 100% hair, don't forget to come to Ajoke. We have this in straights like this. We have it straights. Yeah. This is with band. You see, you don't need to put anything with band. This is my own. So and we have it in curly, we have it in waves, and we have it in full water waves. So whichever way you want it, we have them. So contact me to get your own. And this is my number. You can always get us on this number, please. For all your 100% Peruvian, Brazilian. Tineboni, my darling sister, you're welcome. You're welcome after the Paris show. Okay, for your Brazilian and even this, look at these braids. Look at this with Sisi. Sisi has a lovely braids. This is box braids. This is box braids. So whichever way you want the box braid, you can say it's like natural one. This is box braids, so you can always get the box braids. This box braid is only £50, and postage within the UK is £5. So we have only one left in black. We have other colors. I showed you all the colors. Mo wa okay, jare sister Tineboni, you're welcome. So ẹ pè mí o, ẹ jọ̀ọ́, ẹ pè mí lórí aago, ẹ wá ra ntí mò ń tà. Ẹ jọ̀ọ́ o, Aunty Tinu, ẹ wá ra nu lọ́wọ́ mi. Oh, you're at work. I understand. Ọlọ́run ayọ̀ wa. The number to call is +44 74 6625 7385 for all your hair. +44 74 6625 7385. Fún irun oríṣiríṣi tí mo ti show wa àti ilé ẹ̀rí pélé lovely. All you need to do is anytime, just put it on and go to work. It's absolutely gorgeous. You don't want to gel your front, you can just leave your hair, brush it up and pack your hair, and you are good to go. You're beautiful, absolutely gorgeous. Please call me on that number. Ẹ má gbàgbé.
And let's do a shout out. A birthday shout out to Chief Omobola Adeshino Ajenishe. Happy 50th birthday. Today is your birthday, ma. Madam Christy Omobola Adeshino Ajenishe. Today, 18th of January 2023 is your birthday. Today 18th is your birthday, and the greeting is from, this is the lady doing her birthday. This is her birthday. Happy birthday, ma. Happy 50th birthday. Happy 50th birthday, ma. On YouTube, that's the celebrant of today's birthday. Birthday shout out to Madam. There, that's happy birthday. Ẹ ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o, ẹ ní ṣe nínú ìnira láṣẹ Ìdùmarè. Bẹ ṣe pé 50 lénìí, ẹ pé 60. Ọmọ lọ́jọ́ bí ẹ̀mí ẹ á ṣe púpọ̀. Fẹ̀sọ̀ máa jó ìjó ní nǹkan. Ó bá fẹ̀sọ̀ máa jó ìjó ní nǹkan. Àwọn àti ọkọ wọn rèé. Happy birthday, ma. All the way from USA. She's from the USA. And the greeting is coming from Ashabi Olorisha. Wọ́n ní ká bá wọn kí yín o. Wọ́n ní aya rere ní